Ìrọ̀lẹ́ ẹ sì káàbọ̀ sórí ètò àfàlọ́ kọ́mọláṣà. Mo fẹ́ lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ eléyìí tí wọ́n kí mi ní àyájọ́ ọjọ́ ìjẹ́jọ́ tí ṣe àyájọ́ ọjọ́ ìbí mi. Mo dúpẹ́ fún gbogbo àtẹ̀jíṣẹ́ yín. Mo dúpẹ́ fún àwọn tó lọ comment section láti lọ tẹ àtẹ̀jíṣẹ́ ọjọ́ ìbí. Mo dúpẹ́ fún àwọn tó tẹ àtẹ̀jíṣẹ́ lórí Facebook àti gbogbo àwọn tó fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi. Mo dúpẹ́. Ire báyìí náà la ó máa bára wa ṣe. Ire kò sì ní tán lọ́ọ̀dẹ̀ oníkálùkù wa. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tọ̀sẹ̀ yìí dá lórí ìjàpá àti ọ̀bọ onírù méje. Nígbà ìwáṣẹ̀ nílùú Ìjàpá, lọ́dún náà lọ́hùn-ún, ọba tuntun ṣẹ̀ṣẹ̀ jẹ nílùú Ìjàpá ni. Ṣé wá rí ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí? Nígbà tí àwọn onífá tí wọ́n dífá lórí ètùtù tàbí ẹbọ eléyìí tí ọba náà yóò rú kí ìgbà rẹ̀ kó lè bá tùbà tùṣẹ́ ní àsìkò tirẹ̀ nígbà tó jọba nílùú. Nígbà tí wọ́n gbé fá janlẹ̀ ńkọ́, àwọn babaláwo tó dífá wọ́n ní kí kábíyèsí kó lọ wá ọ̀bọ onírù méje kó fi bọ orí rẹ̀. Wọ́n ní nígbà tó bá ṣe eléyìí ni ìlú yóò tó lè tùbà tùṣẹ́ lásìkò tirẹ̀. Ní kábíyèsí ló bá bẹ̀rẹ̀ sí ní kọminú. Ó ní òun ò rí ọ̀bọ onírù méjì rí, ká má tiẹ̀ wá sọ ọ̀bọ onírù mẹ́ta, débi pé òun ó tiẹ̀ wá rí ọ̀bọ onírù méje. Ọba bá ní kí alágogo ìlú, ó ní kó gbé agogo, kó bẹ̀rẹ̀ sí ní lu agogo rẹ̀ káàkiri ìlú. Ó ní kó lọ bá òun ké sí gbogbo ọdẹ ìlú wá. Ní kété tí àwọn ọdẹ ìlú tí wọ́n péjú pésẹ̀ sí ààfin ọba, ọba bá sọ fún wọn, ó ní ìdí tóun fi ránṣẹ́ pè wọ́n ni wípé òun nílò ọ̀bọ onírù méje gẹ́gẹ́ bí ohun ètùtù tí yóò jẹ́ kí ìgbà òun kó tura fún tẹrútọmọ lásìkò ìjọba tòun. Bí àwọn ọdẹ ìlú wọ́n ṣe padà sílé wọn nìyí láti lọ tún ara mú. Oníkálùkù wọn dira ọdẹ o, wọ́n sì gba ọkọ̀ ọdẹ lọ. Fún odidi ọjọ́ méje ni àwọn ọdẹ wọ̀nyí fi wà nínú igbó, tó sì jẹ́ pé wọn ò rí nǹkan kan tí tiẹ̀ jẹ́ ọ̀bọ onírù mẹ́ta, ká má tiẹ̀ wá sọ onírù méje. Bí àwọn ọdẹ wọ̀nyí ni wọ́n ṣe padà wá sáàfin rèé láti wá sọ fún kábíyèsí pé kò sí nǹkan tí ń jẹ́ ọ̀bọ onírù méje, pé kí ọba kó má wulẹ̀ dára rẹ̀ láàmú. Nígbà tí ìjàpá gbọ́ nínú rẹ̀ pé àwọn ọdẹ ti darí dé o, wọn ò sì rí ọ̀bọ onírù méje, wọn ò rí mú bọ̀. Bí ìjàpá ṣe gbéra lọ sáàfin nìyí láti lọ bá kábíyèsí. Ó bá ní ọba kẹ́ ẹ pẹ́ o, kádé yín pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ kó dòkèlè mọ́ yín lọ́wọ́. Ó ní ṣé ẹ rí ọ̀bọ onírù méje tí ẹ̀ ń wá yẹn, ó ní mo ti ṣe tán láti bá yín lọ wá wá. Kábíyèsí bá rẹ́rìn músẹ́. Ó ní kí n la. Ó ní ṣé Ìjàpá wá fòun ṣe yẹ̀yẹ́ ni. Ó ní ṣé ọ̀bọ onírù méje tó jẹ́ pé gbogbo àwọn ògbójúgbóyà ọdẹ nílùú lòun ti rán jáde láti lọ wá wá, tó sì jẹ́ pé kò sí ọ̀kankan nínú wọn tó rí ọ̀bọ onírù méje mú bọ̀ wá sílé. Ó ní ká má tiẹ̀ wá sọ Ìjàpá lásánlàsàn tó jẹ́ pé kò lóko ọdẹ rí, dépòdépò pé yóò tiẹ̀ pa ẹran kankan bọ̀ wá lọ́nà ọbẹ̀. Bàbá ní kò burú. Ó ní ìwọ Ìjàpá tó bá lè lọ, tó sì bá mi mú ọ̀bọ onírù méje wá. Ó ní mo ṣe tán láti dá ohun ìní mi sí méjì. N ó kó lájì fún ọ, èmi náà ó mú lájì. Ó lámọ̀ tẹ́tí kó gbọ́ Ìjàpá o. Ó ní tó o bá fi lọ sí oko ọdẹ tó lóòlọ yìí, tó o bá fi rí ọ̀bọ onírù méje mú bọ̀, ó ní ikú ń ló fi ṣèfàjẹ́ o. Ìjàpá ní kò burú, kábíyèsí òun ti gbọ́ yín. Bí Ìjàpá ṣe kúrò ní ọ̀dọ̀ kábíyèsí rèé o. Ní kété tó kúrò ní ọ̀dọ̀ kábíyèsí, Ìjàpá gba inú igbó lọ láti kọ́kọ́ lọ ṣe ìwádìí fínífíní lórí ibi tí àwọn ọ̀bọ onírù méje máa ń jẹ sí àti ibi tí wọ́n ti máa ń mumi.
nígbà tí ìjàpá dénú igbó ó ṣe ìwádìí yìí ó sì kẹ́fín ibi tí wọ́n ń gbé, ibi tán ń jẹ sí àti odò eléyìí tí wọ́n ti máa ń lọ mumi. Lára ìwádìí tí ìjàpá tó ń ṣe ni wípé àwọn ọ̀bọ yìí kì í jáde lójúmọmọ látàrí ìbẹ̀rù àwọn ọdẹ. Òru gànjọ́ ni àwọn ọ̀bọ onírù méje yìí ni wọ́n máa ń jáde láti jẹ àti láti mu. Lẹ́yìn tí ìjàpá ti ṣèwádìí yìí, ìjàpá bá gba ọ̀nà ilé rẹ̀ lọ. Ìjàpá délé ó gbọ̀nà ọjà lọ láti lọ ra irú, ògìrì. Àwọn kan mọ̀ gẹ́gẹ́ bí ògìrì. Fún àwa tá a mọ̀ nǹkan tó ń jẹ́ ògìrì, ògìrì ó dàbí irú eléyìí tá a máa fi ń ṣe bẹ̀ nílẹ̀ Yorùbá, ó sì máa ń rùn púpọ̀ gan. Ìjàpá lọ sọ́jà láti lọ ra ògìrì, ó ra ògìrì yẹn, ó rà á tó pọ̀ dáadáa, ó sì gbé wá sílé rẹ̀. Ìgbà tó di alẹ́ ọjọ́ kejì, ìjàpá gbéra nílé rẹ̀, ó gba ọ̀nà ibi tó kẹ́fín pé àwọn ọ̀bọ onírù méje máa ń jẹ sí, ó gbọ̀nà bẹ̀ lọ. Nígbà tí ìjàpá débẹ̀, ìbọn tí ìjàpá mú dání àti àwọn ọfà tó fi mọ́ àwọn nǹkan eléyìí tí àwọn ọdẹ máa ń mú lọ sínú igbó láti lọ pẹran, ìjàpá fún gbogbo rẹ̀ dálẹ̀. Lẹ́yìn tó ṣe léyìí tán, ó mú irú tàbí ohun tí a lè pè ní ògìrì yìí, ó fi rara, ó fi bọ ihò imú rẹ̀, ó fi bọ ihò etí, ó fi ra gbogbo orí rẹ̀, ó fi ra gbogbo ara. Lẹ́yìn tó ṣe léyìí tán, ìjàpá ó nà án lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti kú sí ẹ̀bá odò ibi tí àwọn ọ̀bọ onírù méje tí wọ́n ti máa ń lọ mumi. Nígbà tó di lóru gànjọ́ lóòótọ́, àwọn ọ̀bọ yìí bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìjejì ní àwọn orí igi ńlá eléyìí tí wọ́n ti farasin kò sí. Ọ̀bọ onírù mẹ́ta ló kọ́kọ́ yọjú o. Nígbà tí ọ̀bọ yìí dé ibẹ̀ tó súnmọ́ ibi odò láti lọ mumi, ó ṣàkíyèsí pé òun rí nǹkan kan lọ́ọ̀kan. Ó kọ́kọ́ tàdí mẹ́yìn, nígbà ó yá ó sọ kàákin, ó sì súnmọ́ bẹ̀. Bí ọ̀bọ onírù mẹ́ta yìí ṣe débẹ̀ ló bá ní ó mọ̀ dàbí pé òkú ọ̀kan lára àwọn ọdẹ eléyìí tí wọ́n máa ń fẹ́ láti gba ẹ̀mí wa lọ́lọ́run ti bá wa pa yìí, àbí kì í kú ni, àbó ti kú ni. Ó bá bẹ̀rẹ̀ sí ní wọlẹ̀. Ọ̀bọ ìbá fa ó bá súnmọ́ ibi tí ìjàpá wà. Ó ti súnmọ́ bẹ̀ ló ní òórùn irú tàbí ògìrì eléyìí tí ìjàpá fi rara òun ló kọ́kọ́ gbọ́ o. Wọ́n bá ní dájúdájú ọdẹ ni ẹni yìí, ẹranko kan ni yóò pa, ó sì ti kú, kódà òkú rẹ̀ ti ń rùn. Ni ọ̀bọ onírù mẹ́ta ibà bẹ̀rẹ̀ sí ní fò lórí ìjàpá. Àwọn ti rẹ́yìn ọ̀kan lára ọdẹ o, àwọn ti rẹ́yìn ọ̀kan lára ọdẹ tó fẹ́ pa àwọn o. Ló bá bẹ̀rẹ̀ sí ní fò lórí ìjàpá. Ìjàpá ò takútú o, ńṣe ni ìjàpá pirọrọ síbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti kú. Bí ọ̀bọ onírù mẹ́ta yìí látàrí ayọ̀ àti ìdùnnú, ó pe ọ̀bọ onírù mẹ́rin o. Ọ̀bọ onírù mẹ́rin dé, inú tiẹ̀ náà dùn, ó pe ọ̀bọ onírù márùn-ún. Nígbà tí ọ̀bọ onírù márùn-ún dé, tínú rẹ̀ náà dùn pé lóòótọ́ lẹ́yìn ọ̀kan lára àwọn ọdẹ tó fẹ́ pa àwọn ló ti kú. Ọ̀bọ onírù márùn-ún náà ké sí ọ̀bọ onírù mẹ́fà o. Kí n má bá òpó lọ sílé olóró. Nígbà tó padà yá, ọ̀bọ onírù mẹ́fà ó ké sí ọ̀bọ onírù méje tí í ṣe ọ̀gá pátápátá tàbí adarí fún gbogbo àwọn ọ̀bọ tó wà nínú igbó yìí. Nígbà tí ọ̀bọ onírù méje tó ń bọ̀, bẹ́ẹ̀ ni ìjàpá rọra ń ya ojú ìsàlẹ̀ láti wo ọ̀bọ yìí tó sì ń rò nínú ọkàn rẹ̀ pé òun ò gbọ́dọ̀ má mú bọ́ o, kó o mọ̀ bá fi ikú ṣèpàpà jẹ. Ìjàpá kò mí, ìjàpá ò takútú títí tí ọ̀bọ onírù méje tó fi gun orí ìjàpá pẹ̀lú ayọ̀ wípé ìjàpá ti kú, òkú rẹ̀ ti ń rùn, kò sí nǹkan kan tí ìjàpá lè fà wọ́n ṣe. Bí ọ̀bọ yìí ṣe gun orí ìjàpá, bẹ́ẹ̀ ni ìjàpá hé ní ẹsẹ̀ mú. Lọ̀rọ̀ bá di kìtìkìtìkìtì. Bí àwọn ọ̀bọ yòókù ṣe rí i pé ìjàpá ti dìde, ó ti gbá ọ̀gá àwọn pátápátá tí ṣe ọ̀bọ onírù méje mú, ni ọ̀rọ̀ bá di bó lọ ìyá mi. Bí gbogbo wọn ó ṣe di pẹ́ǹtù kánò ni gbogbo wọn bá sá lọ padà síbi tí wọ́n ń wọ̀ sí. Ọ̀bọ onírù méje yìí náà lóhun ò jà fitafita kúrò lọ́wọ́ ìjàpá o, àmọ́ ìjàpá ó sọ kàákin, ó ti múra wá dáadáa, ó sì ní àgbójúsùn, ó rí i pé òun dí ọ̀bọ onírù méje yìí mú dáadáa. Ó bá bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ títí tó fi wọ́ ọ̀bọ onírù méje yìí dé ààfin.
ní kété tí ìjàpá wọ̀ ọ̀bọ onírù méje dé ààfin bẹ́ẹ̀ ni ariwo sọ làwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní wá láti wá wo ọ̀bọ onírù méje ṣe mọ̀ pé wọn kúkú rí ohun tí ń jẹ́ ọ̀bọ onírù méje rí bí wọ́n ti ń wo ọ̀bọ yìí tínú wọn ń dùn bẹ́ẹ̀ ni wọ́n ń gbóríyìn àtòṣùbàràbàǹdẹ̀ fún ìjàpá wọ́n ní ọkùnrin ni akin ni kì í ṣojo kódà ọpẹ́lọpẹ́ rẹ̀ òun kálukú bá bẹ̀rẹ̀ sí ní wí tiẹ̀ ní kábíyèsí bá mú ohun ìní rẹ̀ bínú rẹ̀ ṣe dùn tó ní kábíyèsí bá pín ohun ìní rẹ̀ sí méjì gẹ́gẹ́ bí ìlérí tó ti ṣe ó pín sí méjì ó sì kó ìdá kan fún ìjàpá gẹ́gẹ́ bí èrè iṣẹ́ akin eléyìí tó ṣe fún àti fún gbogbo ìlú. kílẹ̀ ẹ̀kọ́ tá a rí kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ẹ má jà fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni ṣé ẹ rí nínú ayé kò sẹ́ni tọ́lọ́run ò lè lò fún wa ọba ti kọ́kọ́ fojú kéré ìjàpá pé ìjàpá ìwọ lọ́nlọ́n àwọn ọdẹ gan lọ wọ́n ṣe tì láìmọ̀ wípé ìjàpá yìí ni yóò padà lo ọgbọ́n rẹ̀ láti bá a mú ohun tó nílò gẹ́gẹ́ bí ohun ètùtù wá ẹ má jà fojú kéré ẹnikẹ́ni tá a bá ṣalábàápàdé ìbáàjẹ́ ọmọdé ní ìbáàjẹ́ àgbà torá àmọ́ ẹni tọ́lọ́run Elédùmarè ó lò fún wa o àkọ́kọ́ nù. ìkejì ni wípé ṣé rí tá a bá ti fọ̀nà wa mọ Ọlọ́run tá a bá ti béèrè lọ́wọ́ Ọlọ́run pé bóyá owó la fẹ́ dáwọ́lé ni bóyá nǹkan kan la fẹ́ dáwọ́lé ni bóyá àwọn míì tiẹ̀ ti dáwọ́lé tí wọ́n ti ṣe tí wọ́n ti kùnà tí wọn ò láṣeyọrí ẹ má jà wò wípé mi ò lè dáwọ́lé o àwọn tó dáwọ́lé níjó ní wọn ò rí nǹkan kan mú bọ̀ ọbẹ̀ ẹ̀yìn ẹ̀já gbàdúrà tá a bá ti gbàdúrà tọ́lọ́run bá ti ní káwọ́ dáwọ́lé ẹ má jà sojo ẹ̀já sọkàn akin ẹ̀já dáwọ́lé tíjàmbá pa bá wò pé gbogbo àwọn ọdẹ ìlú àwọn ló ti lọ tí wọn ò rí ọ̀bọ onírù méje mú bọ̀ kò ní lọ dípòdípò yóò ráṣeyọrí mú bọ̀ ọbẹ̀. ohun mìíràn ni pé nǹkan yòówù tá a bá fẹ́ dáwọ́lé nínú ayé ẹja mọ wádìí fínífíní ẹja mọ tẹ ká mọ wádìí rẹ̀ dáadáa kíjàpá tó gbéra ó ti kọ́kọ́ lọ ṣèwádìí dáadáa ó ti kọ́kọ́ wo gbogbo ọ̀nà bọ́nà yẹn ṣe rí ó ti kọ́kọ́ wo bí ó ṣe tẹlẹ̀ ó sì ti ń dá a bí ọgbọ́n ọ̀nà tí yóò gbà láti mú ọ̀bọ onírù méje yìí ẹja mọ̀ ṣèwádìí dáadáa ká tó korí bọ ohunkóhun yòówù eléyìí tí a fẹ́ korí bọ̀ pàápàá jùlọ lọ́dọ̀ Ọlọ́run ẹja ṣèwádìí lọ́dọ̀ Ọlọ́run ká tó korí bọ̀ wò ká tó korí bọ ẹ̀kọ́ kan ká tó korí bọ ipa ẹ̀kọ́ kan tàbí nǹkan mìíràn eléyìí tí a fẹ́ dáwọ́lé ìbàjẹ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ni ẹja ṣèwádìí dáadáa tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ohun tá a rí mú bọ̀ ọbẹ̀ yóò jẹ́ ohun tó dára. ohun mìíràn tí mo rí kọ́ bí ẹ̀kọ́ ni wípé ọgbọ́n jagbára lọ ìwọ lágbá ọ̀ǹgà apá kiri oníkòsẹ́ni tó lè mú ọ tọ́ ènìyàn bá ní ọgbọ́n ó lè gbé ọ ṣubú ọgbọ́n ó jagbára lọ so ẹ jẹ́ ká wá ọgbọ́n rí bí ìwé mímọ́ ṣe sọ ẹ jẹ́ ká ṣe àwárí ọgbọ́n tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ọgbọ́n Ọlọ́run yẹn ńlá mọ̀ fi ṣe gbogbo ohun tó yẹ ká ṣe nínú ayé yóò sì dára fún gbogbo wa. kò ní jù báyìí lórí ètò àfàlọ́ kọmọlásà fún ti òní. ìpàdé wa ó tún di lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí. ẹ̀yin ò tí ì láìkì rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n yẹn ẹ tẹ láìkì ẹ tí subscribe ó yá ẹ tẹ subscribe. ẹ̀yin ò tí ì share rẹ̀ sórí Facebook yín dádì mọ́mì ẹ share rẹ̀ káwọn ọ̀rẹ́ yín lórí Facebook káwọn náà lè láǹfààní láti mọ̀ pé ètò kan wà o níbi tí èèyàn ti ń rí ẹ̀kọ́ kan tàbí òmíràn ó lè dàbí àwàdà ó lè dàbí eré o ṣùgbọ́n lóòótọ́ àti lódodo lẹ́gbà pẹ̀lú mi pé lọ́sẹ̀ọ̀sẹ̀ láàárẹ̀ ẹ̀kọ́ kankan nítorí náà ẹ share rẹ̀ fáwọn onítìyín. Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà lórúkọ tèmi ń jẹ́ Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti bí mi níbi tó ti ń jẹ kàkán tó fẹ̀ kan yẹn gan lé. ìpàdé wa lórí ètò yìí ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ ńkọ́ mo ní ire o ire kàǹkà.